ọ̀rọ̀ Awùjalẹ̀ Wàsíù Àyìndé ti gba ilé-ẹjọ́ lọ o. níbi tí ọ̀rọ̀ ẹni tí ó jẹ́ Awùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú yìí yóò forí tì sí kò tí ì fojú hàn sẹ́nìkan o. awuyewuye tí ọ̀rọ̀ náà mú dání tẹ́lẹ̀ ti kúrò ní ti agboolé báyìí kíní ọ̀hún ti dé ilé-ẹjọ́. ọ̀kan nínú àwọn tí wọ́n ń làkàkà láti gun orí oyè yìí, Ọ̀túnba Wàsíù Àyìndé Anífowóṣe, ti gbé ọ̀rọ̀ náà gba ilé-ẹjọ́ lọ. ó ní ó dàbí pé ọ̀rọ̀ náà kò ṣeé yanjú láàrin ara àwọn mọ́, àfi kí ilé-ẹjọ́ bá àwọn dá sí i. nítorí bẹ́ẹ̀ ló ṣe gba ilé-ẹjọ́ lọ lọ́jọ́ 16 oṣù kejìlá 2025 yìí, ilé-ẹjọ́ gíga níjẹ̀bú òde. àwọn tọkùnrin onífújì náà pè lẹ́jọ́ ní gómìnà ìpínlẹ̀ Ogun fúnra ẹ̀, ọmọọba Dàpọ̀ Abíọ́dún, kọmíṣánná fún ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ àti oyè jíjẹ, kọmíṣánná fún ètò ìdájọ́, akọ̀wé ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde, alága ìgbìmọ̀ adelé Awùjalẹ̀ àti olórí ẹbí Fòṣẹ̀gùnwà. ohun tó kọ́kọ́ sáré fi ẹjọ́ tó pè yí béèrè ni pé kí ilé-ẹjọ́ pàṣẹ fún gbogbo àwọn yìí pé kí wọ́n dá ètò mímú ọmọ oyè fún Awùjalẹ̀ dúró ná títí tí wọn yóò fi gbọ́ ojúlówó ẹjọ́ tí òun pè gan-an. ṣe láti ìgbà tí Awùjalẹ̀ ti wàjà lọ́jọ́ 13 oṣù keje ọdún 2025 yìí ní fàmí-n-fà-ọ́ ti ń lọ lórí ọ̀rọ̀ ẹni tí yóò bọ́ sí orí ipò tó ṣí sílẹ̀ náà, tí àwọn aṣètò gbogbo sì ti ń gbé ìlànà oríṣiríṣi kalẹ̀ lórí bí wọn yóò ti ṣe. ní ọjọ́ 2 oṣù kejìlá yìí, akọ̀wé ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde kọ̀wé sí àwọn ìdílé tí òye kàn pé kí wọ́n mú orúkọ àwọn ọmọ oyè tí wọ́n jáde wá kí àwọn lè yẹ àwọn orúkọ náà wò fínífíní. àárín ọjọ́ 14 ni wọ́n sì fún wọn pé kí wọ́n fi ṣe bẹ́ẹ̀ o. ní ọjọ́ kejì tí wọ́n gbé ìwé yìí jáde, ìyẹn ní ọjọ́ 3 oṣù kejìlá yìí, Wàsíù Àyìndé, ẹni tí gbogbo ayé mọ̀ bí olórin fújì ńlá, kọ̀wé sí wọn ní ìdílé ẹ̀ pé òun náà fẹ́ jẹ Awùjalẹ̀, ó sì gba fọ́ọ̀mù. lójú ẹsẹ̀ tí ìròyìn náà jáde ní wàhálà ti dé, tí àwọn ará agboolé Jádíàrà tí oyè yìí kàn gan-an nínú ìdílé ọba Fòṣẹ̀gùnwà sì sáré kọ̀wé jáde pé Wàsíù Àyìndé tí wọ́n ń wí yìí kì í ṣe ọmọ ìdílé àwọn. àmọ́ olórí ẹbí Fòṣẹ̀gùnwà, Abdulateef Owóyẹmí, ní kí wọ́n fi Wàsíù sílẹ̀ kí wọ́n jẹ́ kó mú fọ́ọ̀mù wá. ó dìgbà tó bá mú fọ́ọ̀mù dé kí àwọn tó mọ̀ bóyá ọmọ ìdílé náà ni tàbí kì í ṣọmọ ibẹ̀. gbogbo ohun tó bá kọ sí fọ́ọ̀mù ni yóò fi eléyìí hàn. nígbà tí ọkùnrin onífújì náà yóò fi mú fọ́ọ̀mù yìí padà dé, ọ̀rọ̀ náà ti gbilẹ̀ gan-an. ó sì ti hàn sáwọn èèyàn kan pé àwọn ìdílé náà kò fẹ́ fi orúkọ Wàsíù ránṣẹ́ síjọba ni, pé tí wọ́n bá ṣèṣì fi orúkọ ẹ̀ ránṣẹ́, ó ṣeéṣe kó jẹ́ òun ni ìjọba yóò mú nítorí pé gbajúmọ̀ ńlá ni. bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ti ń pariwo pé ọkùnrin Àyìndé yìí kì í ṣe lára ọmọ ẹbí àwọn, wọn kò sì gbọ́dọ̀ jẹ́ kí orúkọ ẹ̀ ti ọ̀dọ̀ àwọn dé inú ìwé ìjọba. nígbà tí fọ́ọ̀mù ẹ̀ sì dé ọwọ́ àwọn Fòṣẹ̀gùnwà lóòótọ́, wọ́n ní ọ̀rọ̀ tí àwọn wí náà ló ṣẹlẹ̀, àwọn ò mọ̀ nínú ẹbí àwọn. nígbà tí kò sì ti yẹ ọmọ ẹbí, àwọn kò lè kà á mọ́ ọmọ oyè lọ́dọ̀ àwọn. àwọn tí wọ́n mọ ìtàn díẹ̀ sọ pé Àyìndé kì í ṣe ará ilé Fòṣẹ̀gùnwà, pé Fìdípọ̀tẹ̀ ló ti wá. nígbà náà ni Wàsíù Àyìndé fúnra ẹ̀ jáde tí òun náà sì sọ ìtàn ara ẹ̀ tó sì ṣàlàyé pé àti Fòṣẹ̀gùnwà o àti Fìdípọ̀tẹ̀ o, ìdílé méjèèjì lòun ti wá. síbẹ̀ náà àwọn Fòṣẹ̀gùnwà kò gbà, wọ́n ní ìtàn tó ń sọ náà rú àwọn lójú. ọ̀rọ̀ yìí ni wọ́n fà títí tí ọjọ́ tó yẹ kí wọ́n fi orúkọ ránṣẹ́, tí í ṣe ọjọ́ 15 oṣù kejìlá fi kọjá. bí ọjọ́ yìí ti kọjá ni àwọn Fìdípọ̀tẹ̀ sáré dìde. wọ́n ní nígbà tí àwọn Fòṣẹ̀gùnwà kò ti lè mú ọmọ oyè wá lọ́jọ́ tó yẹ, wọ́n ti pàdánù ẹ̀ nìyẹn. àwọn ló kàn nìyẹn láti fa ọmọ oyè kalẹ̀ ní tàwọn. níbí yìí ni ìjọba ti wá bá wọn dá sí i. ìjọba ní kí wọ́n lọ tún ètò náà bẹ̀rẹ̀ ni o, pé àwọn ohun tó yẹ kí wọ́n ṣe wọn kò ṣe é, kí wọ́n lọ tún ilé wọn tò kó tó di pé ètò náà yóò bẹ̀rẹ̀, bí bẹ́ẹ̀ kọ́ wọ́n lè pàdánù nǹkan tó tọ́ sí wọn. àmọ́ kò jọ pé Wàsíù Àyìndé fẹ́ dúró de ibi tí wọ́n fẹ́ fi ìdí ètò wọn tì sí, ìyẹn ló ṣe gba ilé-ẹjọ́ lọ. ó ní kí wọ́n tó bẹ̀rẹ̀ ètò yìí, òun fẹ́ kí ilé-ẹjọ́ kọ́kọ́ yanjú ọ̀rọ̀ tòun, pé òun kì í ṣe àsáwọ̀ tàbí àjòjì nílé Fòṣẹ̀gùnwà àti Fìdípọ̀tẹ̀,
pé ìtàn ìdílé òun ló sọ bẹ́ẹ̀ pé àwọn méjèèjì lòun bá tan. Kò sì sí ibi tí òun kò ti lè du ipò ọba Awùjalẹ̀ láti àwọn ẹ̀ka ìdílé wọ̀nyí nígbà tó jẹ́ gbogbo wọn lọ́ba tọ́ sí. Ó ní kí ilé ẹjọ́ pé gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn yìí wá, pàápàá àwọn ìgbìmọ̀ adelé Awùjalẹ̀ àti àwọn olórí ẹbí Fòṣẹ́gbùwà, kí wọ́n wá sọ ìtàn tiwọn kí wọ́n sì fi hàn gbogbo ayé bí òun kì í ṣe ọmọ ọba. Àyìndé ní ó dìgbà tí àwọn bá yanjú ọ̀rọ̀ pé bóyá ọmọọba lòun tàbí òun kì í ṣe ọmọọba yìí kí wọ́n tó lè bẹ̀rẹ̀ sí bá ètò mímú Awùjalẹ̀ lọ. Ohun tó sì ṣe sọ pé kí ilé ẹjọ́ pàṣẹ pé kí wọ́n kọ́kọ́ dá ètò náà dúró nìyẹn. Àyìndé ní ó ti hàn pé àwọn tí wọ́n ń pe ara wọn ní ìgbìmọ̀ adelé Awùjalẹ̀, ìgbìmọ̀ tí kò sí òfin kankan tó dá a sílẹ̀ tàbí tó fọwọ́ sí, ìgbìmọ̀ náà ń fẹ́ ṣe àwọn òjòòrò kan tàbí wùrùwúrú láti dènà de òun kí òun má lè kópa nínú ètò mímú ọmọ oyè nígbà tí wọ́n bá ti sọ pé òun kì í ṣe ọmọ ìdílé Fòṣẹ́gbùwà. Bẹ́ẹ̀ wọn kò ní ẹ̀rí kankan tó fi eléyìí hàn, àgbélẹ̀rọ irọ́ lásán ni. Olóhun tí ìgbìmọ̀ yìí fẹ́ ṣe lòdì sófin ọ̀rọ̀ oyè ìpínlẹ̀ Ògùn kò tiẹ̀ bá a mú rárá. Àyìndé ní láti ilẹ̀ ní kinní náà ti wọ́ wá, torí ohun tó yẹ kí ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde ṣe, tó yẹ kí wọ́n kọ́ ṣe, ní láti kéde àwọn afọbajẹ 13 tí wọn yóò wà nídìí ètò yìí. Bí wọ́n bá ti kéde àwọn afọbajẹ náà tí gbogbo ayé ti mọ̀ wọ́n, àwọn afọbajẹ yìí ni wọn yóò bẹ̀rẹ̀ ètò láti fi Awùjalẹ̀ jẹ. Wọ́n ní bó ti wà nínú ìwé òfin ìfọba Awùjalẹ̀ jẹ nìyẹn. Bí wọn kò bá sì tẹ̀lé ohun tó wà nínú òfin yìí, tí àwọn kan bá kàn déédé jókòó tí wọ́n láwọn làwọn afọbajẹ, kéèsì kò ní jẹ́ kí wọ́n lè fi ẹni tí wọ́n bá mú náà jọba. Ìyẹn làwọn ṣe gbọ́dọ̀ yanjú àwọn nǹkan wọ̀nyí kí àwọn tó máa lọ. Lọ́rọ̀ kan, Wàsíù Àyìndé ti pẹjọ́ o. Kò sẹ́ni tó wá mọ̀ bóyá ọ̀rọ̀ yìí ló jẹ́ kí àwọn ìjọba ìpínlẹ̀ Ògùn sáré dá ètò náà dúró ni, torí lọ́jọ́ kejì tí Wàsíù Àyìndé pẹjọ́ yìí náà ni ìjọba ti kéde pé àwọn ti dá ètò náà dúró náà. Àwọn yóò sì máa bá a lọ tó bá yá lẹ́yìn tí àwọn bá ti ṣe ohun tó yẹ kí àwọn ṣe. Àmọ́ ó ṣeé ṣe kó jẹ́ ọ̀rọ̀ náà kàn ṣe kòńgẹ́ ara wọn lásán ni, nítorí ilé ẹjọ́ kò kúkú tí ì gbọ́ ẹjọ́ tí Àyìndé pè, bẹ́ẹ̀ ni wọn ò sì tí ì dájọ́ kankan fẹ́nikẹ́ni. Àwọn kan ní ohun tí Wàsíù Àyìndé ń sọ ni pé òun ò fi dandan lé pé kí wọ́n fi òun jẹ Awùjalẹ̀, nígbà tó jẹ́ pé ọ̀pọ̀ èèyàn ló ń du ipò náà, ẹnikẹ́ni ló sì lè jámọ́ lọ́wọ́. Àmọ́ ohun tí òun ò ní gbà ni pé kí wọ́n wá pe òun ní ọmọ àlè nínú ìdílé àwọn, kí wọ́n wá sọ pé òun kò bá wọn tán nínú ilé àwọn tó jẹ́ ti bàbá àwọn. Ó ní bí a bá ti yọwọ́ ìyẹn kúrò, èyí tó kù níbẹ̀ kékeré ni. Ẹni tí oyè náà bá jámọ́ lọ́wọ́, déédéé ni kí àwọn tó kù gbárùkù tì ni. Èyí ni pé ohun tó ń dùn ọkùnrin olórin fújì gan ni ọ̀rọ̀ ti pé kì í ṣe ọmọ ìdílé náà. Ó lóun ò ní gbà yẹn. Ohun tíjọba ti sọ tí àwọn èèyàn púpọ̀ tó lóye ọ̀rọ̀ báyìí sì ti ń tẹnumọ́ náà ni pé kò sí bí wọn yóò ti ṣe ètò náà tí kò ní fẹ́ daago báyìí, àfi tí wọ́n bá fi sùúrù gidi sí i. Ìdí ni pé Awùjalẹ̀ tó gbéṣẹ̀ yìí ó lu ọ̀pọ̀lọpọ̀ ọdún lórí oyè náà, ọdún 65, 65. Pẹ̀lú iye ọdún tó pọ̀ tó báyìí, ọ̀pọ̀lọpọ̀ ètò tí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ tí wọ́n fi ń joyè náà ni yóò ti bọ́ sọnù, bíi kí wọ́n gbàgbé àwọn míì, bíi kí wọ́n má tilẹ̀ mọ àwọn míì rárá, nígbà tí kò sí ohun kan tó ń lé ẹnikẹ́ni. Ọba Adétọ̀nà pẹ́ lóyè, kódà ó di òrìṣà Ìjẹ̀bú, olórí ọba. Ohun tó sì fà á tí ètò ìfọbajẹ yìí fi ń fì dùgbẹ̀dùgbẹ̀ nìyẹn. Èyí làwọn kan ṣe sọ pé ìgbésẹ̀ ìjọba yìí dáa o, nítorí tí wọ́n bá lè bá àwọn èèyàn náà sọ̀rọ̀, tí wọ́n yanjú wàhálà yòówù tó bá wà nílé wọn tàbí láàrin wọn, ọ̀rọ̀ náà yóò fúyẹ́ kíá, kò sì lè pẹ́ kò lè jìnnà tí gbogbo Ìjẹ̀bú yóò fi ní Awùjalẹ̀ tuntun. Ọláìwọlá Alága ló ṣe àkọsílẹ̀ ẹjọ́ tí Wàsíù Àyìndé pe àwọn afọbajẹ Ìjẹ̀bú àti ìjọba ìpínlẹ̀ Ògùn lórí ọ̀rọ̀ oyè Awùjalẹ̀ fún Bùdó Àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú déédé àkókò yìí o.